Akbar. Nítorí bí ẹlòmíì nínú tí òjò sọ̀rọ̀ ni pé táwọn ará Ìlọrin náà wàá pè mú lé léríire. Tó bá pé léríire ní ọlọ́ọ̀tọ́ sọ pé Allahu Akbar. Ẹlòmíì béèrè dé yìí àwọn kò ní bá a lọ lé. Ẹni tí ń bẹ̀ ń bẹ̀ mọ́ rẹ̀ ẹni tí ò sí ń bẹ̀ mọ́ rẹ̀. Tó bá gbọ́dọ̀ lójú pé rire tó bá dé bí wàá bá a lọ lé wàá ti máa lò ó lọ gbére. Ohun tó lò òkè ni omi sọ pé Allahu Akbar. Bàbá wa ìmáàmù àgbà wọn ò ní faramọ́ kéèyàn sọ pé Allahu Akbar kọ́ bí orúkọ Ọlọ́run tóbi kọ́mọ wàá dápọ̀ ànábì sọ pé sallallahu alayhi wa sallam. Jẹ́ kó rẹ̀ lò òkè lẹ́ẹ̀kan sí pé sallallahu alayhi wa sallam. Lẹ́ẹ̀kẹta sọ pé sallallahu alayhi wa sallam. Kò sí gbólóhùn kankan tí èmi fẹ́ wí níbí kọjá pé kí n kí gbogbo wa kú oríire. Oríire wo ni? Oríire tí àwọn ẹjẹ́tì tí wọ́n wà ní tẹ́ǹtì yìí tí wọ́n kó bá wa. Pàápàá jùlọ Alhaji wa Adam tó jẹ́ olùdarí jama Lutfu As-Samadani wọ́n kó eríire tó pọ̀ bá wa. Oríire náà ni gbígbé odidi tí ń jẹ́ lọ́rin débì. Wa iza sa'ara al-hilalu unasa lis-sa'idi fa innahu as-su'ada'u. Gbogbo ẹjẹ́tì tí ń bẹ ń bí wọ́n bọ́ dúpẹ́ bọ́lọ́hún nípe nínú tẹ́ǹtì tó wà yìí ni Lutfu Samadani wà. Ìwà ń bẹ̀ ló jẹ́ kó rí eríire yìí ṣe. Gbogbo alálàájì tí ń bẹ nínú ọgbà yìí mo bá wa dúpẹ́ bọ́lọ́hún. Àwọn kan bẹ nínú àwọn ẹni Ọlọ́run tó ṣe pé tẹ̀yà bá rí wọn lásán rírí wọn yẹn yóò ṣe eríire tí erí ibú ò ní gbẹ̀yìn rẹ̀ mọ́. Allahu Akbar. Nínú wọn ni bàbá wa ìmáàmù àgbà. Mashallah. Gbogbo olú làwọn àfáà wa yìí sọ pé kò sáfà nílùú yìí àmọ́ àwọn àfáà máa jura wọn lọ. Àwọn àfáà kan bẹ nílùú Ìlọrin tó ṣe pé eríire rẹ lásán ni pé kọ̀ọ̀kan bà wọ́n lọ́wọ́ tọ́wọ́ rẹ pẹ̀lú ọwọ́ wọn bá kanra wọn ìrandíran rẹ keje wọn tún ṣe rí ibú mọ́. Allahu Akbar. Kí ló dé tó sọ pé Allahu Akbar? Allahu Akbar. Tí wọ́n bá ní àwọn dà àwọn náà ni wọ́n jókòó yìí. Bí àwọn yìí bá náwó sí yẹn lásán Olúwa ṣe ríire. Tí wọ́n bá fẹ́ nu wọn ṣàdúrà fún yẹn lásán Olúwa ṣe ríire. Bí wọn ò bá tiẹ̀ ṣàdúrà téèyàn kàn rí wọn lásán pé mo rí wọn tó lè sọ pé mo rí wọn kó tún ṣe ríire. Ọba tó fi èmi pẹ̀lú rẹ sínú àánú yìí tá a wà nù tẹ́ǹtì yìí tí wọ́n wá ní bàbá wa ìmáàmù àgbà fún gbogbo olú Ìlọrin ń bọ̀ tí wọ́n náà wá sọ pé wọ́n bá mi bí tí wọ́n tún wá bọ̀ ó tún wá kẹ̀yìn síbi tí wọ́n wà ó gbìyànjú pé jẹ́ kí n máa rí ojú wọn sórí wọn tó bá ń gbọ́ mi òun tó bá yẹ pẹ́yìn lọ kọ síbí mo fọ́ Ọlọ́run bí ọ dákun kọjú sọmọ pé ìran àbámẹ̀ méjì náà ní bẹ tó ọba máa kó mọ́ lónìí níjọ́ tí Sulkarnaini olóko àbá wa ọba Ìlọrin tìjẹta sọ pé ṣéwù tó kó àwọn àjọ rẹ̀ tí wọ́n wà lérí ìrìn ogun Islam ilẹ̀ ṣúbà wọn láyè kan wọ́n sàrí bí àwọn ń tẹ̀sẹ̀ bọ́lẹ̀ ẹsẹ̀ àwọn sì ń wọlẹ̀ Sulkarnaini wá ní ẹ̀yìn ìjọ mi ìlú àbámọ̀láwọ̀ yìí bàbá wa sọ̀rọ̀ ó ní ẹ̀yìn ìjọ mi ìlú àbámọ̀láwọ̀ yìí àwọn èèyàn rẹ̀ wá ní kílẹ̀ fẹ́ ká ṣe ó lẹ́rìí pé gbogbo wa bá ṣe ń lọ yìí àríra wa mọ́ ilẹ̀ ti sú a sì ń tẹ̀sẹ̀ bọ́lẹ̀ àmọ́ ń tà ń tẹ̀sẹ̀ bọ̀ bọ́lá ti wà nílùú àbámọ̀ o èmi pẹ̀lú rẹ̀ náà ìlú àbámọ̀láwọ̀ yìí o ní sàlàyé fún ọ wọ́n wá ní kíni ká ṣe Sulkarnaini ní tẹ̀sẹ̀ bọ̀ tẹ̀sẹ̀ wa ń wọlé yìí gbogbo wa la gbọ́dọ̀ bu yẹ̀pẹ̀ tí ń rì mọ́ wa lẹ́sẹ̀ yìí ẹni tó bá bu púpọ̀ tó bá bu yẹ̀pẹ̀ púpọ̀ nílùú tá a wà yìí tá a bá jáde kúrò nínú ìlú yìí yọ sábàámọ̀ ẹni tó bá bu yẹ̀pẹ̀ kínkínní nínú ìlú yìí tá a bá kúrò nínú ìlú yìí yọ sábàámọ̀
kálukú bá ronú sí i àwọn kan ronú pé nígbà tí wọ́n ní tá a bá bu púpọ̀ á sàbámọ̀ kí la fẹ́ sàbámọ̀ sí ẹ jẹ́ ká bu ọwọ́ kan bá bu ọwọ́ kan ó ní sẹ́bi tá a bá ti kó bí tó bá ti fẹ́ dàbámọ̀ òun á dẹ̀ dá nǹkan wọn nù àwọn kan ní a kò tí ì tó ẹrù òun lè bu ọwọ́ méjì tó bá di àbámọ̀ wọ́n kàn da méjèèjì nù lẹ́ẹ̀kan náà àwọn kan bu ọwọ́ méjì àwọn kan ní sẹ́bi fìlà lòun dé ẹ jẹ́ kó òun fi fìlà tó ń bu bàbá wa sàkọ bí tẹbi náà ti yíwọ àti fìlà àti yẹ̀pẹ̀ wọn á dẹ̀ ju gbogbo ẹ̀lú lẹ́ẹ̀kan náà kò ní ń là àwọn kan fi fìlà bù àwọn ẹrú ọlọ́run kan wá ní káwọn mọ̀ ṣe bẹ́ẹ̀ káwọn mú ṣòkòtò àwọn káwọn bọ káwọn so ní kókó ń sàlẹ̀ káwọn rọ yẹ̀pẹ̀ sí i káwọn dẹ̀ fi kọ́rùn tó bá ti dàsùn àbámọ̀ káwọn sì fi ẹrù káwọn ju inú kò sí nǹkan kan àwọn kan ṣe bẹ́ẹ̀ àwọn ẹrú ọlọ́run kan ní àwọn náà ṣe bẹ́ẹ̀ bọ̀tẹ̀ ẹrú tàwọn àwọn ó de ọrùn rẹ̀ méjèèjì àtàpá àwọn abu yẹ̀pẹ̀ sí àwọn wa di ìbàdí ẹ àwọn gbèrú ṣòkòtò àwọn di nísàlẹ̀ àwọn bu yẹ̀pẹ̀ sí àwọn fi kọrùn tọ́ba ti dàbá mọ̀ kò lè báwọn láti jònà kálukú ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa rìn ìrìnàjò wọn nígbà tí wọ́n rìn ibi wákàtí 12 ilẹ̀ mọ́ bá wọn nígbà tí ilẹ̀ mọ́ sókànnẹ́nì ní àbámọ̀dé ẹ̀yin ìjọ mi wọ́n ní nam wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ bu yẹ̀pẹ̀ sọ́wọ́ ẹ̀yà ọwọ́ yín iye yẹ̀pẹ̀ tẹ́ bu ti di góòlù. Ọ̀pọ̀lọpọ̀ tóbi. Allahu Akbar. Wọ́n ya ọwọ́ wọn yẹ̀pẹ̀ tó ẹni ó bu ọwọ́ kan góòlù ló bù. Ẹni ó gbé ọwọ́ méjì góòlù ló bù. Ẹni tó bu fìlà kan góòlù ló bù. Ẹni ó bù síbi ẹ̀wù tó bù síbi ṣòkòtò góòlù ló bù. Allahu Akbar. Wọ́n tún bu ọwọ́ kan ké ọwọ́ kan góòlù kí ló tó ṣe. Àwọn tó bu ọwọ́ méjì náà ń pariwo kí ọwọ́ méjì kí la fẹ́ fi ṣe. Ẹni tó bu tiẹ̀ sí ibi fìlà ń jẹsẹ̀ mọ́lẹ̀ pé àfìlà kan fìlà kan. Àwọn tó bu sí wọ́n síbi ẹ̀wà àti ṣòkòtò wọn ní àwọn ṣe mistake. Fáàtì táwọn pọ̀ yìí náà pẹ̀lú singlet yìí káwọn arọ sí gbogbo ẹ̀ káwọn orú papọ̀ ṣé báwọn ti dolówó nù gbogbo ọ̀sá kíyèsí. Ẹni tó mọ wíwá bàbá wa ìmọ̀mọ́ àgbà yìí ní pàtàkì nínú ọgbà yìí yóò sàbámọ̀ láti sí náà làbámọ̀ ó ti bẹ̀rẹ̀ o. Ẹni tí ẹ̀mí rẹ̀ ń sọ pé àwọn ará Ìlọrin dénú sáwọn nìkan ni nítorí òun náà wà á sàbámọ̀ nísìnyí náà ló ti máa ṣe òkè ṣe pé àdúrà àwọn àbá Ìlọrin ṣe pé tó bá dọ̀la o kẹ́mi pẹ̀lú rẹ̀ ó lè ṣe àbámọ̀ rẹ̀ ó ṣe pé àbámọ̀ tá a bá ṣe àbámọ̀ rẹ̀ ni. Wí níbi tó wà ń pé sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Jẹ́ kó rẹ̀ lókè pé sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Wí ẹlẹ́kẹta pé sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Ọba tó ní kí Lutfu Samadani àti gbogbo ẹ̀yẹ jẹ́ tí ó kù kẹwàá kó wa ṣe ríire yìí. Gbogbo ìgbà tá a bá sàbámọ̀ náà àti tòní àti tọ̀la àbámọ̀ ìyọnu Ọlọ́run lọ́rùn jà ṣe. Lápánupọ̀ wa bá ṣe pọ̀ tó yìí. Làkàdíjà kò kan pẹ̀lú ìlàfí pẹ̀lú fatia iná ìlà ṣe fún bàbá wa ìmọ̀mọ́ àgbà. Sọ pé ṣéwù lẹ́ẹ̀kan náà. Bọ́bọ́lọ́ bí wọ́n wí lẹ́ẹ̀kan sí. Wí lẹ́ẹ̀kan sí. Mo wá bí ọlọ́kọ Ọlọ́run torí tá a bá ti wí tí mo ní á wí. Gbogbo ẹni tí ń ṣàròyé kó dákun kọ́mọ sí i mọ́. Gbogbo ẹni tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí ń tà ń ṣe yìí kó dákun kọ́mọ sí i mọ́. Torí mo fẹ́ kó lè pé àbámọ̀ tẹ́mi pẹ̀lú ni ó ṣe kó ṣe pé àbámọ̀ rẹ̀ kọ́ ọ̀rọ̀rùn kéèyàn má ṣe o èyí ó ṣe àmọ́ kó lè jẹ́ àbámọ̀ rẹ̀. Ẹ dákun ta ló gbá Haúsá tí ó padà bá wa sọ Haúsá táwọn Haúsá. Ìfẹ́ kí ó gbé àsìkò púpọ̀. Ba mu son ya karba lokaci. Gbogbo ẹni tí ń bẹ ń bì. Duk wanda yake a nan. A sàbámọ̀. Za mu yi nadama. Àmọ́ bámọ̀ rẹ̀ ló yẹ ká ṣe. Amma muna bukatar mu yi nadama na alheri. Gbogbo ẹni tí ó wà sàbámọ̀ rẹ̀ nù wa. Duk wanda yake bukatar ya yi nadama na alheri. Kó papọ̀ mọ́ wa pẹ̀lú ìjókòó rire yìí. Ka zo ka tabbatar muna a cikin wannan zama. Nítorí pé bàbá wa ìmáàmù àgbà ní gbogbo olú Ìlọrin ló jókòó yìí. Domin babban limamin mu na Ìlọrin gashi nan a zamne. Ibi tí irú wọn bá jókòó. Duk inda irin su suke a zamne. Ọba Ìlọrin ló jókòó mẹ́.
wato shugaban mu sarkin mu gaba daya Ilori shine yake a zamna ibi wọn bá jókòó inda yake zamne àbá Alimi ló jókòó ńbẹ̀ Shehu Alimi shine yake a wajen ibi wọn bá jókòó inda yake zamne Shehu Adamu ní ńbẹ̀ Shehu Adam Alori shine yake a wajen ibi wọn bá jókòó inda yake zamne baba Sheikh Kamaldeen Alhaji Àgbà ní Kamali ńbẹ̀ Dini shine yake a wajen ibi wọn bá wà inda yake zamne baba Àgbàlagbà jù ní ńbẹ̀ babanmu na Agbaji shine yake a wajen ibi wọn bá wà inda yake zamne Indasalati ní ńbẹ̀ babanmu Inda Salati shine yake a wajen ibi wọn bá wà inda yake zamne baba Àgbàlagbà jù ní ńbẹ̀ babanmu Agwari Gidomo shine yake a wajen bí ẹ bá wà níbi kan idan yana a wani wuri baba Àgbàsọ̀rọ̀ ní ńbẹ̀ babanmu na Soro shine yake a wajen wọ́n pọ̀ bẹ́ẹ̀ suna nan da yawa ibi tírú wọn bá ti wá wà duk inda ka gani irin su ìtọ́ ọba béèrè lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run fi lé ọ lọ́wọ́ ka Allah zai mika wannan ìtọ́ take ọba rò tó béèrè abunda kake tunani baka tambaya ba Ọlọ́run fi lé ọ lọ́wọ́ ubangijin Allah zai mika wannan take àmọ́ fi ẹ̀mí rẹ síbi tá a wà yìí amma muna bukatar ka daura niyya má ṣàròyé kada ka yi surutu má ṣe nǹkan míì tó yàtọ̀ síbẹ̀ ka lọ́hùn bar duk abubuwan da kake yi ka kama Allah da roƙon torí Allah pé rire ló bá wá ṣe domin muna cikin neman alheri ká panupọ̀ saboda haka mu hada kai làkàjá kù kan lagari da akun guda ɗaya lèyí lábì kan li'ilafi guda ɗaya Fatiha kan suratul fatiha guda ɗaya bó ṣe wúwo tó yadda yake da nauyin nan Ọlọ́run bá wa fi dúpẹ́ fún bàbá wa Imam Àgbà Allah ubangiji kawa babanmu godiya Ọlọ́run wa wọlé àlùbáríkà wọn domin albarkan baban albarkan mu gbogbo ẹni tí ń bẹ nílé ní duk wanda yake a cikin taron nan yau ìdùnnú ni ká bá délé Allah muna roƙonka ka mai da mu gida a cikin daɗi da alheri kélé yọ ọmọ jẹ àwọn ọmọ wa láyè yìí wannan kada ya zama karshen zuwan mu a Makka gaba daya jẹ́ ká ṣe bẹ́ẹ̀ dáadáa. dan Allah ka saurara kai addu'a dauraniya لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في ليلة الشتاء والصيف فليعبدوا هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين واني بابتا آمين 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 يا الله níparí bàbá wa karshen magana As-Saqafi babanmu As-Saqafi Abdul Fatai mo fẹ́ wí ọ̀rọ̀ wọn fún bàbá Imam Àgbà ni baba ya ce zai ba labari Abdul Fatai As-Saqafi ya ba babanmu labarinsa gbogbo ibi tí wọ́n bá dé tí wọ́n bá ti bá àwọn ọmọ yín láti lọrin duk inda ya sami don dan Ilori wọ́n máa ń gbà pé ẹ̀yin tẹ́ bí wa náà làwọn rí suna ganin kamar cewa ku da kun ka haife mu ne sun ka gani gbogbo téèyàn bí jẹ́wọ́ ni wọ́n jẹ́wọ́ pé Ìlọrin náà ni duk yarda da mutum yake yi da mutum haka ne shugabanmu Abdul Fatai As-Saqafi ya yarda da mu Ilori ló fà tó yẹ pé ńgbà tẹ́ ń bọ̀ àwa sọ pẹ̀lú lítìkù pé inú àwọn tá gbọ́dọ̀ wá ń bí bàbá Sàkáfì gbọ́dọ̀ wá ń shi bẹ̀. yasa da mun ka ji labari cewa babanmu zai so mun ka ce cikin mutanen da za su zargi babanmu za su karbe shi shine Abdul bàbá wa Fatai As-Saqafi alágbára omi àwọn náà ń bọ̀ wá. babanmu alagbaro Malam Abdulrashid shi ma yana nan zuwa àbá wa àrírí nìyí ga malamu Ariri ga nan zamne wọ́n pọ̀ bẹ́ẹ̀ suna da yawa tar tẹ̀gbọ́tà wa ti gbọ́ lọrin domin idan sun ji Ilori wọ́n mọ̀ fáwọn ará wa pa. suna ga sun tabbatar da cewa lalle sun hanki malamai àwọn ará Ṣakí ń bẹ́yìn bá mú mutanen Saki suna a nan wọ́n fẹ́ lọ bì kan suna son su je wani wuri àmọ́ wọ́n ní da bàbá Ìmáàmù ń bọ̀ wá da gara da zar sun ka gani babanmu àwọn ní àwọn ò dùn ẹ́ bá wọn ka ce a yi tare da mu ne za mu kọ́lọ̀ wọlé àjókòó yìí ba ko babanmu Allah albarkan àtàwọn babanmu ará Ṣakí ń bí da mutanen Saki ará Ìbàdàn da mutanen Ibadan ará Ọ̀yọ́ da mutanen Ọ̀yọ́ ará Ìgbò da mutanen Igbo ará Òṣogbo da mutanen Osogbo àtàwọn da mutanen Lagos Lagos tọ̀ àtàwọn Haúsá ba Sokoto ne ba Kano ne àtàwọn Ògbómọ̀ṣọ́ da Ògbómọ̀ṣọ́ ne da Katsina ne da Niger ne da Bida ne duk kowa gaba da Allah ya tabbatar muna da alheri jama'a mu ci amin Aba Alamayo babanmu na Alamayo
gbàtà bá ti wọlé yìí. duk lokacin da mun ka shiga garin nan gbogbo nǹkan ní ma bí ìsàlejò wa. komai da komai ne yake karba ba yóò komai gbowó wa. dukkan mu gaba daya yóò tún mú tírà wa. kuma ya kawo muna ta yóò tí ma bó ti kó tírà lọ rà báyìí mọ́ má gbà. kila ya riga ya kawo bẹ́ẹ̀ bá ti kó wa yóò kó wa. mun tabbatar da cewa sai ya ji ya kawo muna ó ní gbogbo tí Ubandoma bá ti fẹ́ràn. yace duk abubuwan da ya zama cewa Ubandoma yana so gbogbo wọn ló wọ́n máa fẹ́ràn. yace dukkan su ne ni ma zan ci bàbá wa gaba ìmọ̀ má gbálẹ̀ ní ma padà sí ibú. baba ya ce ubangiji Allah ya tabbatar ma da alheri àwọn ará Amẹ́ríkà ń bẹ ń bí. ga mutanen Makka nan àwọn ará Amẹ́ríkà tí wọ́n jẹ́ èèyàn bàbá wa gbágbá. da ya zama da cewa suna zuriyan babanmu gwagwa báwọn náà bá ti gbọ́ Ìlọrin. su ma idan sun ji Ìlọrin gbogbo dáadáa wọn máa ń ṣe. don alheri ne suke yi torí yín làwọn náà fi wá. domin babanmu ne sun kafa Ọlọ́run jẹ́ kí gbogbo wọn jẹ́ àlùbáríkà yín. Allah ka ba mu subahana ma lam ya'lam qadrahu ghayru. ẹni wọ́n ní àwọn ìyá wa lóbìnrin ń bẹ ń ta. an ce wayenmu suna a waje àti ní Yorùbá àti da Yarbawa da Hausawa ó yẹ ká ní kí wọ́n wọlé. ya kamata mu ce su shiga àmọ́ ìjókòó àwọn ọkùnrin la wà ń bí. amma zaman maza da muke a cikin sadin nan ìtọ́kálukú fi sójú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. abunda kowa ya sa ido daban ọba fẹ́ dúmọ̀ ìyàwó yóò wá tó àgbàgbé ọkọ rẹ̀. kada kuma abun ya zama talallabata kada ya zama kálukú lọ́mọ ó kọ́ lọ́hùn tẹ́ kunjú. kada ya zama talallabata kálukú lọ́mọ tẹ́ ń sá. domin kada ya zama ẹja wo bí ọmọ wa ń ta kádùn àwọn ọmọ gbà ń bẹ̀ wọn náà. matan mu su zamna inda suna káwọn náà ọmọ wa nulẹ̀ kádùn àwọn ọmọ gbà. bá ti ń gbọ́ wọn ti parí ọlọ́wọ́ gbàdúrà ẹnì kankan wa. subahana ma lam ya'lam qadrahu ghayruhu ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أكي أبوا صاحب البيان والتبيان بامين أوكو واسلمي àwọn àpàdà rí pé bóyá wọ́n ló fi sọ lórí ìgbà ọkọ̀ náà ẹlòmílẹ̀ mẹ́wọ́n sọ lóko ẹwà rí gbogbo ó sì dédé tán sọ ẹwà nígbà tí àbábà yà fi sọ̀rọ̀ ní ẹ̀yìn kálukú sí dùn àbábà yà ọlọ́run jẹ́ sí wí láéláé nígbà mí bẹ alára abẹ́ mọ́ gbára ga ọlọ́run ajára kiri gbogbo yẹn náà sọ̀rọ̀ ara nígbà ọdún fẹ́ gbé ààrẹ gábí tọ́lọ́wọ́ gbé ọsẹ ọdún fẹ́ gbé ààrẹ síbẹ̀ ọwọ́ àtẹ̀gbọ́ abáṣàbọ̀ bí ọ̀rọ̀ tẹ́ sọ pa ọ̀rọ̀ lù lọrin ẹlòmílẹ̀ wọn kò pé wàhálà wọn pọ̀ ìlú ìtọ́jọ̀ àdé fúnra pẹ̀lú rẹ̀ àmọ́ ní sọ nǹkan méjì fọ́ọ́ nìsín àbáwọlá àbáwọmọ́ àgbàjọ kan kí n tó sọ tẹ́lẹ̀ sọ tọ́lọ́ ọba lù lọrin. àyè táwa yìí bí ẹ bá mọ ọlọ́pàá èèyàn gbọ́dọ̀ pa ọ́rá yìí táwa ẹ̀rọ náà kan bẹ nílọrin ó dààmú pé òun wá iṣẹ́ ó ti kàwé ẹnìkan aláwọ̀ fún ní immigration wọ́n ti fọ́ọ̀mù rẹ̀ ti wá jáde àwọn amú wa pé kọ́ lọ sọ mi ti rẹ̀ ọwọ́ adún retí lẹ́tà fa orí eré lẹ́tà orí inú rẹ̀ wá ń bàjẹ́ ọwọ́ adijọ́ kẹrin mo ní èèmọ̀ tán sí ní ọba jọ̀wọ́ bó ti wá parí àwọn adìní bọ́yá àkólé kan tán sí ní faransé ló jẹ́ kí n dá lọ́wọ́ ọba nílò níjọ́ wọ́n lára pé ọlọ́ba lọ ní pé ọmọ ìbájá máa bọ̀ wá kájọ ta dáàtì wàláì láàmẹ́tò lára kàtìbí bẹ́ẹ̀ ni wọ́n ní ìmọ̀ dáàtì tàta ọlọ́run kọ́lá yín wọ́n lọ́wọ́ mọ́ta mọ́dá àwọn ọmọ tó mọ̀ ta tẹ̀lé bá ń pè wọ́n ní pọ̀mọ́ náà fún mi wọ́n á pè ọmọ tí wọ́n á mi gírẹ́sàn tí fọ́ọ̀mù rẹ̀ jáde wọ́n bá wọn dùkú jọ náà pẹ̀lú wọn bá ta dáàtì lójú àná mo sì wá jí èyàn lè máa lálàkàlà pẹ̀lú orúkọ bá tó sùn èmi pẹ̀lú ebú nìsẹ̀ àdébù náà fi ṣe alára yẹn ebú tí n bá lálà rí nínú ìdílé wọn fẹ́ parẹ́ nù àní tó rẹ̀ nìyà èyí bá sọ ọ̀rẹ́ sùn èyí bá sọ ọ̀rẹ́ mú ojú kí lọ́ọ́ máa lé mi kí. ọwọ́ di ní àárọ̀ mo wá fi ọmọ pé tó o bá rí lẹ́tà rẹ̀ gbà lónìí obìnrin rí gbà lọ́la wallahi tallahi nígbà kẹta ni wọ́n gbé ti gbà lẹ́tà rẹ̀. Allahu Akbar. aláwọ̀ bọ́ọ̀lù. ìlú kálukú ọ̀dọ̀dọ̀ ni nítorí kankan ìjọ tí ìyàwó làwọn bá lọ rí kú alùpùpù ó ti dé yà yìí ìyàwó àgbà ìmá àwọn fẹ́
wọ ọ̀nà mọ́sálásí bá a ṣe wọlé lọ báyìí àwọn kan náà wá fẹ́ tẹ̀lé wa wọlé àwọn ọlọ́pàá kan mú bẹ́ẹ̀tì wọn kánú báyìí ó ṣe níwájú mi gbọ́ pé tí ẹgbẹ́ wọn tẹ̀lé rẹ̀ wọlé àwọn kan lẹ́fẹ́ lèmi lọ́wọ́ bá lórí tó fà ní pé àwa náà ti dèkù tó náà nù ìpínlẹ̀ yìí tó kẹ́kẹ́ ẹ̀bùn akẹ́kọ̀ọ́ máa kílí ọ̀nà fún mi wọ́n lọ́nà wọn la gbé àgbà fún ilé ìwàsígbà fún mi tẹ̀wá náà lé ètò ọmọ wa láyé yìí. Allahu Akbar. ìjọ tí wọ́n láǹfààní àìsàn wọn lọ́wọ́ ọba nínú ìgbẹ́ láàpẹ̀ ní ìdúpẹ́ yìí bọ́ọ̀lù ọtún máa ń dèrè sí ní sọ fún yín. ẹlẹ́kẹ̀ẹ́ta àbá wọn àgbà wọ́n wá sílé balógun jọ kẹ́tí sọ ìdípẹ́ mo ní àwọn ọlọ́lá wọn àgbà mo ní mo ti ní star ó ti ń bẹ ní èjìká mi àbájá rántí nìsín mo ní àwọn star mo ti pé mẹ́ta ìfẹ́ kó di igù ṣàgbégbù ti di star lọ àwọn àgbà wa ní látòní mẹ́ẹ̀ẹ́dá yìí ti dára rẹ̀ láti ẹ̀ka àjọ ẹlòmíwà abẹ́lẹ́ abáyá ṣe sọ̀rọ̀ yóò mọ̀ kó pé wọ́n tó dé máa ṣe àwọn tó ṣe sáré bí jókè àwọn ìtàn sọkún mọ̀dínà o ẹ̀bá dé mọ̀dínà ẹ̀rọ àkọ́tà sọkún yóò làbọ̀ ọdẹ yóò lànà ìbò wa sọkún kò ikú ṣe rẹ̀ rẹ̀ ọ̀ ìdí fẹ́ràn rẹ̀ àmọ́ ó ti mọ̀ pé táwọn bá wọn ṣe jókè ní àná ìjà rẹ̀ ń jẹ àwọn pẹ̀gẹ̀ àìpẹ̀ gan títí wá ló tó kọ̀rọ̀ wá ní báyìí àwọn bàyà ọlọ́run tó burúkú bàbá wa sàkọ́ fi ọlọ́mọsàjà rí pẹ́ àwọn dà àmírù kí ló yẹ jẹ́ àmírù wàlẹ́ ìsọ̀rọ̀ ọlọ́run jẹ́ ìdò láíláí àbíkẹ́ ìwà ń ṣe wọ́n àwọn kọ́ wọ́n ṣe ra wọn bẹ́ẹ̀ àwọn kọ́ owó ọlọ́run ni bẹ́ẹ̀ ṣe rí ìgbógun ká lómi ìjẹta kó lè fi nígbà yọ́lọ́ ni ọ̀rẹ́ dàbí ọ̀rẹ́ tó bá ti gbà lọ àmìlò àtàkùn ẹ̀dì lára ìbẹ̀rù náà ń bẹ lára wọn ẹ̀dì lára sí níṣẹ́ àbáwá àbàkọ́ bí bó ṣe ṣe ní méjì àwọn ọmọ ìjọba lẹ́yìn rẹ̀ àbáwọ̀ ìjọba ẹgbẹ́ wọn tó wà wà lẹ́yìn rẹ̀ àbáwọ̀ wọn gbèsè àjọ àwọn ọlọ́dún ti lọ àwọn ọgbà àjọ yóò dá káfí gẹ́gẹ́ tàbí tẹ̀lé yóò dá púpọ̀ kọ́dá bàbá ṣe yóò dá púpọ̀ àwọn ọmọ ní mẹ́ta sàrọ̀ àbá àṣàkọ́ ọlọ́run sàrídárí ẹgbẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Òkè bàbá wa àgbà bàbá wa chief imam gbogbo ìlú Ìlọrin lápapọ̀ Ọlọ́run jẹ́ ká kí n pẹ́ kíkí tó báyìí lọ onílé àfáwà Ádámà ló ṣẹ̀ṣẹ̀ sọ fún mi lẹ́yìn àyílá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ wá ṣe pẹ̀lú àwọn alálàájì wa kìbìlàtẹ́yìn oníkàwọn ọmọ ẹ̀ àfáwà àrírí èmi pẹ̀lú ẹ̀ máa dúró gba àlejò bàbá ọ̀ òun náà ni ó bàbá àfi dúró. kódà ibi ni àfáwà Sanusi ìgbà ibi ni àfáwà Sanusi ìgbà tí àwọn náà ti dúró kí wọ́n tó pè wọ́n ní Lagos State pé wọ́n gbọ́dọ̀ wà báwọn ṣe meeting kí yín jù báyìí lọ ẹ̀dẹ́kùn bàbá gbà mí bẹ́ẹ̀ mo kí bàbá wa Ṣéhù Sahibul Bayan wa Tibiyan Ọlọ́run jẹ́ kí arìnkẹ́ ẹ̀ kí ń ṣe àfáà tí pé máa ń wú ògbọ́dọ̀ mọ́pọ̀ wọlé àwa làwa gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ mọ́pọ̀ ìlú Ìlọrin lé lẹ́yìn bá pé àwọn ọmọ akéwù wa ni tẹ́ bá ṣe abó ti wù yín kò sí ní táwọn ó ṣe sí àmọ́ àwa ò gbọ́dọ̀ nítorí pé ó wo Ọlọ́run ló pín kinní yẹn ẹni tọ́lọ́mọ bá mi bá wá ṣe ní onílàákàrè tí ò ní tó mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni kì í ṣe iṣẹ́ ẹ̀tọ́ èèyàn kò gbọ́dọ̀ sọ pé báwo ni tìlọrin bò ìyẹn ni mo ṣàlàyé jọ́tà pàdé yín pé ṣé
ọlọ́run sùn nígbà tí ń pín ni kó tó wípé gbogbo màrìkàsí aṣíwájú wọn Ìlọrin ni kó tó sọ wípé àdàbí gbogbo aṣíwájú wọn Ìlọrin ni àwọn oníláwàní aṣíwájú wọn Ìlọrin ni oníwìrìdì kàdíríà aṣíwájú wọn Ìlọrin ni oníwìrìdì tìjàníà aṣíwájú wọn Ìlọrin ni mo fi wá ń sàwádà pé kódà àwọn tí ń búyàn náà lónìí náà aṣíwájú wọn. Ọba mi tó wá pé kìíní yẹn sọ́sùn jọ ti ń pè ní ṣé kò mọ̀ pé ó yẹ kó ń pè dáadáa ni. Lẹ́yìn tí wọ́n ń ṣe yìí náà ní ojú kọ́lá tí náà mọ̀ torí pé lẹ́yìn náà ti ń dá padà tá à ń wí láàmà fi tó rí láàmà mọ̀ pé à ń pàdé àwọn èèyàn. Wọ́n wá fẹ́ àdúrà nìkan mo fẹ́ ṣe fún gbogbo àwa tá a soríire lénìí tí a wá bá bàbá wa pàdé. Wọ́n ní dáhàlà ìmáàmù lè mẹ́mbà ìmáàmù wọ orí mẹ́mbà rí wọ́n dẹ̀ gbé támọ̀rù ó gbé dání pé òun fẹ́ fi ṣe sàrà àdúrà òun ó wá wọ ẹni tí ó bó ń pè lọ́ba jẹ́ màjìnà ó wá gbé támọ̀rù fún màjìnà ó ní kó bó ń pè màjìnà náà wá ń sọ wípé àkísímù kàkísímù nọ́ọ̀sì àwọn àkísímù kàkísímù là kí n pè nípe èèyàn ni àbí kí n pè nípe ìtọ́lọ́ ìmọ̀ wa ni pè nípe ti èèyàn òrí bá mú dàbínú mẹ́ta òpin fẹ́ freebody tó wà mẹ́ dàbínú tó wá kú lẹ̀ ìmọ̀ ọwá pé òkú síwájú ìmọ̀mù wọ́n mú ní sọ ti pè nípe ti èèyàn ẹ wá pè nípe ìtọ́lọ́ ló bá mú dàbínú kan ló bá yá sí méjì ó bá fi lé ẹnìkan lọ ó mú kóró rẹ̀ ó fi lé ẹnìkan lọ ó wá mú èpo dàbínù ó fi lé ẹnìkan lọ ó wá gbé gbogbo apẹ̀rẹ̀ dàbínù tó kù ló bá gbé lọ́dọ̀ ẹnìkan gbogbo àwọn yẹn wá ń pariwo pé ṣé bí wọ́n ṣe ń pinnu ìmáàmù wa ní èmi lọ̀rọ̀ rẹ̀ yé o ìtaba èmi ò ní wà ṣíṣe wájú ẹ̀yìn àfa wa wọ́n fẹ́ fi ọlá tí ń sọ̀rọ̀ pé ọba tí ń pín in màmá pín tèmi kó kéré. Ọba tí ń pín màmá pín tèmi kó kéré. Ọba tí ń pín màmá pín tèmi kó kéré. Ọba tí ń pín màmá pín tèmi kó kéré. Kọ̀sáfà mi ń lu ẹlòmí ẹyọ kan làfà wọn. Ọlọ́run sì wá kó gbogbo ẹ̀ sọ́dọ̀ tí bọ́n ló pín. Òun ló pín. Kí láà máa wá bá Ọlọ́run du iṣẹ́ àárín sí ọba tí wàá pín yẹn kọ́lọ́n dákun mọ́sá pín ti gbogbo wa náà tó pín ńláńlá fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Oṣù wa gbọ́dọ̀ tóbi dáadáa fún wa kò sí ẹni tí ò ṣe ẹ̀mú bẹ́ẹ̀ wàláì ìtọ́sẹ̀ pé ní ọ̀jọ̀gbọ́n lò. عن كل عيب كليلا ولكن عين السخط تنزل المساوية وسيأتي ونمتوك ìfẹ́ mọ̀já ilẹ̀ ni ọ̀rọ̀ tí a bá takọ́ bí sọ ní dr bí wọ́n bèèrè lọ́wọ́ mi pé ọ̀rọ̀ tó sọ pé ní aṣáájú àgọ̀dìyà Ìlọrin ni Tìjàníyà Ìlọrin pẹ̀kásì Ìlọrin wọ́n wá sọ ní aṣáájú àwọn tí ń bú yẹn náà Ìlọrin ni wọ́n ní àtìlótọ́ ní àmúlòtọ́ ní náà àwọn aláwọ̀ ní ìwọ́n dá fótó ọ̀fún wọn dá èyí dá ọ̀tọ́ nínú tó wọ́n á dá ọkùnrin tó tọ́ òjú yóò ṣe lè bí wọ́n tó kú sí ẹ̀ẹ́dì kárí àlọ́ wọn àwọn bá rẹ̀ lè bá lè tọ́gbọ́ jù lọ ẹ̀ẹ́dì mẹ́rin àwọn ọ̀gbọ́n bí ọmọdé ara sára lè fẹ́ àwọn yóò sábẹ́ wọ́n dáadáa ẹ̀dàbọ̀ ya sábẹ́ náà àwọn alábọ́nà ẹ̀dà sábẹ́ náà dáadáa gbogbo àwọn bàtà wọ́n láyé nìsí àtàtàjọ́ ọmọ tí ó wí pẹ̀lú ní bẹ̀rẹ̀ ìgbò tí dédé tó sọ wáyé àkàlẹ̀ pé àpàdé àwọn àgbà èmi ọ̀gá wọn bá olówó sí ṣe wá rí wọn ò dàbí àwọn olówó jọ́ wọn àbáwọlé àwọn díẹ̀ díẹ̀ mú wọn àbáwá wọn sí olùkọ́ àwọn amúrájọ lọ́dún kù àwọn àjòkú wa ní gbogbo ẹ̀yìn tẹ́jà àmàkọ́ ara tẹ́ wọn àmúmọ́ra fún àwọn tẹ́sán tó kúrò àtàwọn ẹ̀ lọ sí ìròyìn wa
olóòkè wa ní kí wọ́n fún kálukú ní ọjọ́ náà bá a ṣe wá dáadọ́ àkàlẹ̀ báyìí abẹ́kún ẹsẹ̀ orí kálukú náà òun náà pẹ̀lú ẹja ń dọ̀tọ̀ ìdí wáyé yìí o ọba dìbí ọ̀rọ̀ olówó dé ẹ̀gẹ́ wá dá ìmọ̀mù kí ní kí wọ́n lè mí náà ìmọ̀mù bá lò náà ọba ẹgbẹ́ wọn bá ní ọtí ìdàdá ní ìyá ìyá pé òun títí ẹ àdàlàbà alúkọ̀ọ̀mọ̀ ni ọmọdé máa tiẹ̀ máa gbé náà kí ni o nínú ẹran ni wọ́n bá ṣàjẹ́ sínú ìdòdò ọmọ tó kàn mẹ́ àmọ́ wọ́n bá ṣe jòkó yìí àmọ́ pé tó kàn mí nínú ẹran yìí èlé mú ju ẹsẹ̀ adìẹ lọ èlé mú ju eré adìẹ lọ bọ́mọ eke bá yà tó bá mú tàn wọ́n gbà lọ́wọ́ ọba tó wá sàwá pé àná ara wa bẹ́ẹ̀ tẹ̀ fún àgbẹ̀ òkè bá lọ́dà òun rẹ̀ lẹ́nu lásán eré náà ni ẹ̀rẹ̀gẹ̀lù lẹ́ni bẹ́ńsẹ̀ abáṣà kọ́fí ẹ̀ sì gbẹ́jú báyìí lọ ẹ̀ sì gbẹ́jú báyìí lọ báwo yóò sàmì fún yín dáadáa ìmọ̀ràn ìjọ rẹ̀ lókè dáadáa yìí fún lówó àdúrà bàbá tó lọ rẹ̀ pẹ̀lú gbólóhùn wa pa káfíkì lọ́dọ̀ mi kí ni sí báyìí àwọn nàkíbọ̀lá àṣà lẹ́yìn wọn ẹnìkan olùkọ́ àwọn ohun ṣàdúrà sẹ́mẹ́sì dùkú yìí àbí ọba níbẹ̀rù ọlọ́run lẹ́nu bàbá ṣe 40 years nínú ìgbà ìdíje mọ́mú à ń sọ fún ọ tọmọ wúlò sí káàkiri mọ́mú náà lè ní ọjọ́ náà jẹ́ mọ́mú òdì fẹ́ yà rẹ yà wọn òdì fẹ́ yà rẹ wọ́n ti jẹ mọ́mú ni wọ́n ẹ̀ tọ́ padà ẹ̀ sáyẹn. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبارك على محمد وعلى آل سيدنا محمد صلاة لنا بها من جميع الآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات gbogbo wa tí ó dá wa lójú pé ájì wa ti gbà pẹ̀lú àwọn àpẹẹrẹ tá a rí yìí a sì délé báre ni ká gbóhùn sókè ká ṣe àmín akíkalẹ̀ bàbá wa bàbá olóríire èyí tó já sí pé irú ìjòkó yìí bó bá wu ọlọ́run ló tún lè wáyé mọ́ kírun wa ta sì pé wájú yìí ká tún pé wájú yìí nínú ìlú yìí láàyè yìí èmi kọ́kọ́ kíra mi kú oríire bí alhamdulillah 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 rabbil alamin alhamdulillah rabbil alamin. bàbá wa tí wọ́n jókòó yìí àfọ olórin kan ó ní ọgọ́lọ́run rán mi létí ó ní anta shamsun máa lè kọ́mọ́rí láàmì òun anta nurun máa lè làárpì sáàtì òun anta kutubun máa bí àkẹ́tọ́ bí lilikibali anta imamun yóò wà bàbá wa ní oòrùn tó já sí pé gbogbo òṣùpá ìgbà ìmọ́lẹ̀ látara wọn ni òṣùpá kan ò mọ́lẹ̀ tó oòrùn òun ni àfáà Hasbunallahu ti sọ darí nísìnyí ẹ wo iye èèyàn tí ó ti yè lára bàbá yìí ẹ wá wọn tí bàbá yìí wá ṣe nínú ìlú yìí wọ́n wá dúpẹ́ fọ́lọ́run tòun ti wípé wọ́n á dúpẹ́ fọ́lọ́run náà ìwọ́n ń wò wọ́n pé àwọn ọmọ tí wọ́n bí ìjà lè lálàáfíà bẹ́ẹ̀ ìjà lè nírú ìmánì bẹ́ẹ̀ pé jẹ́ tún lè bí àwọn ọmọ mi wò
gbogbo àwọn àfọwọ́n àti báyìí bàbá ti ṣe wàhálà bàbá wa dóde nǹkan méjì ni máa jí wa àkọ́kọ́ kẹta díà tó pọ̀ á wò pé á délé rẹ̀ ẹ̀kejì kéèyàn ná mímọ̀ wájú wa á wò pé ilé náà la padà wáyé àmọ́ kí yín kú o mbẹ́ kán wá ní abẹ́kí ẹ̀sìn mi náà ní ẹ jòkó àrò máa kan wá pé mọ bí tá a ti ń pọ̀ ní mọ bí tá a padà sí ni bàbá wa fira wọn lẹ̀ fún wa nítorí wípé àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọba tó fáwọn ní ogójì ṣe lórí ipò ńlá ní ìtò wọn nínú ẹni táàrí kó ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn èèyàn ńláńláńláńláńlá tí wọ́n ń jẹ́ èkàn láyé bàbá yìí náà ní gbogbo wọn ń tọrọ pé kí wọ́n kírun sáwọn là bàbá ọgbà nígbà tí wọ́n ń lọ́gbà wọn bàbá tí sọ ìpò ìbàdàn tí wọ́n dákọ̀ wọn nísìn bàbá azúkọ̀ lẹ́yìn àti lókè àti nílẹ̀ kò sírú wọn lásìkò wọn ibi tí wọ́n bá jòkó sí gbogbo lọ́balọ́ba máa ń wárí fún wọn ni bàbá yìí náà ni wọ́n kírun sí wọn láà ni wọ́n sì wọ́n dénú ilé ìtẹ́ bàbá sẹ́kì sálámà wọ́n ní káwọn ajẹ́rìí ibi tí mo dé nì bàbá ọlọ́lá wa ọba ìlú Ìlọrin orúkọ lẹ́yìn ṣẹṣẹ wù bàbá wa sẹ́kì sálámà wọ́n láwọn kì í sọ̀rọ̀ lóde wọ́n ní tí ọ̀rọ̀ bá yẹ kíyàn sọ kó sọ tọ́rọ̀ bá jẹ sísọ kíyàn sọ má ti jú ẹ o sọ jáde kó lè ṣe ẹlòmíì láǹfààní wọ́n níbi tí mo bọ́rọ̀ dé bàbá azúkọ̀ lẹ́yìn rí nígbà tí wọ́n àgbádùn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn lọ sí Germany wọ́n wá kú sí Germany lọ́wọ́ wọn wọ́n gbé wọn wálé wọ́n ní tí wọ́n fẹ́ jẹ́ ká mú bẹ́ẹ̀ níjọ́ tí ọba azúkọ̀ lẹ́yìn bẹ láyé wọn ti kú wọ́n sọ fún bàbá wa ìmáàmù tí a jòkó ti dáhùn wò wọ́n yìí wọ́n sọ fún wọn pé wọ́n ní báwọn ti jòkó tì wọ́n yìí wọ́n ní tí ọba bá jòkó lẹ̀ báyìí tí ìmáàmù jòkó tì wọ́n wọ́n láwọn náà sì jòkó tì wọ́n wọ́n ní ọba wa súnkọ̀ nẹ́ni sọ fún ìmáàmù pé wọ́n ní bàbá ìmáàmù tèmi bàbá àtàjòkó tì yìí bàbá súnkọ̀ nẹ́ni ní ṣàdúrà fún mi nítorí pé jọ́ tí mo bá kú la ilaha illallah wọ́n náà wí tó wí pé la ilaha illallah ìwọ ni mo fẹ́ jẹ́ o kírun sí mi láà níjọ́ tí mo bá kú ìwọ mo fẹ́ la ilaha illallah bàbá ọdúnkọ̀ lẹ́yìn ní ìsìnkú sí ọ nítorí pé èyí tí mo lò ó tó ìwọ mo sì fẹ́ jẹ́ o kírun sí mi láà ìjọ tó bá wá kú tàgbédé wọ́n wá ní àwọn àfà ńláńlá tí wọ́n rí kó nílọrin wọ́n fẹ́ máa jà síta ní ó kírun gẹ́gẹ́ bí ọba ti tó bàbá Sheikh Kamaluddin Sheikh Adam àwọn ọ̀gá wọn yàtọ̀ kan náà méjèèjì Sheikh Kamaluddin ní kí wọ́n kí ní àbí Sheikh Adam wọ́n fẹ́ máa fà á bàbá wa Sẹ́ríkì Sálámà àgbàlagbà tí kì í fàbòsí tí kì í sàbòsí wọ́n ní ẹ̀dú òde mi mo wí bẹ́ẹ̀ wọ́n ní sojú àwọn ni ọba yìí fi ń sọ pé bí n bá kú tán ìmáàmù yìí ni kí wọ́n kírun sáwọn láà wọ́n lá àwọn ni wọ́n sì kírun sáwọn láà nítorí táwọn làwọn ò kù sí wọn ẹgbẹ́ tí tóbi fọ́lọ́run àti gbogbo ẹni tí wọ́n bá ń pè sákìyèsí ń bí wọ́n náà tètè tají nínú tí è jáde ló jáde lémi
wọ́n ní àwọn ní ọwọ́ ọ̀tún ọba ti jẹ́ ẹ̀ta àwọn tún ní tèmi àwọn náà tún ní tàná Múrítàlá ní bí ẹni gbogbo nǹkan ni bàbá wa máa mú kó jáde fa kọ́kọ́rọ́ gbogbo lérè kọ́kọ́rọ́ gbogbo ẹ̀ kò ní bàjẹ́ gbogbo àjẹmọ́ gẹ́gẹ́ bí àsìkò ìtàwí lẹ́kún rẹ̀ òun ló ṣí sílẹ̀ yìí ọlọ́run kèmí àti ẹ̀ náà kún mọ́ ẹni tí ó gbọ́ oríire náà bàbá yìí ní ìmọ́lẹ̀ èyí tó já sí pé tó bá tà sí ilẹ̀ àámà pọ́jọ́ tó ti yọ àámà pásìkò ti tó bàbá yìí náà ni wọ́n kírun sí bàbá wa Sheikh Kamaluddin lára bàbá yìí náà ni wọ́n kírun sí bàbá wa Sheikh Adamu lára bàbá yìí náà ni wọ́n kírun sí bàbá wa Àgbáyé Kìjọba lára bàbá yìí náà ni wọ́n kírun sí bàbá wa Lákàjì lára bàbá yìí náà ni kírun sí bàbá nílé gbàgbàlá kódà bàbá yìí náà kírun sí bàbá tèmi náà là ọ̀lànà kí ibùdó Ashraf àwọn náà kí ogún ọdún lèmi náà wá tọrọ ìdèdè ẹjọ́ àràfà òun ní ju ogún ọdún n tó gbé mi náà wá jìnnà n tí kálukú bá wá jì yọ ọ̀tọ̀ọ̀tọ̀ amẹ́rìnrẹ́ táwọn ṣe lára bàbá yìí wọ́n la gbé nǹkan mẹ́ta tí Sayyidina Ali tó sọ pé ó bá ń bẹ lára èèyàn ó ti lè òkè kó tọ̀hún tó ẹ má fọ́ lára rẹ̀ tọrọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àrí lára bàbá yìí kò sí lára wọn ẹ wo ọjọ́ tí wọ́n ti dé sílẹ̀ yìí ẹnìkan sọ bàbá sọ ìbáyánu sọ fún mi lẹ́yìn pé hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí àwọn kan fẹ́ ṣètò bàbá kò bẹ̀ bàbá níbi tí mo wà yìí dáa ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹlòmíì tí ó fẹ́ wá rí mi ẹ fi mí ilẹ̀ níbi tí mo wà yìí ǹjẹ́ gbogbo àwọn àlùfáà ni wọ́n gba tálíkà láyé àti wọlé ǹjẹ́ gbogbo wa la fi aláìní ilẹ̀ borí wa súnmọ́ Sayyidina Ali ó ní alikiburu ìgbéraga ẹni tó bá ti wà nú ẹ̀wù rẹ̀ ní tó gbẹ̀yìn Ìbílísù ni ó gbẹ̀yìn rẹ̀ bàbá rọra wọn lẹ̀ fún gbogbo ẹnikẹ́ni iná àná tó bá dọ́dọ̀ wa yìí ó ti lè kó rẹ̀ wọ́n tó dáńdọ́ tọ́pọ̀ tó sábà tó rí gbogbo ọmọ kékeré wọ́n tún rẹ́rìn sí wọ́n dùnnú sí wọ́n jẹ́ kóhun náà mọ̀ pé nǹkan ni wọ́n náà máa bọ̀ wọ́n tún fi nǹkan sí lápò níjọ́ tẹ́mi bá lọlé wọn lérí gbogbo àwọn atẹ́wọ́gbọ rẹ tí wọ́n tò báyìí wọ́n wá gbowó ní bàbá ìtìlẹ̀kùn lé wọn fún gbogbo ẹni tó wá gbà ẹlẹ́ẹ̀kejì ní alhérifù Sayyidina Ali lẹni tó bá ní ó fẹ́ kó bá rẹ̀ ní ojú kòkòrò ló gbé bàbá ńlá wa Ádámà kúrò láti tẹ́nu ẹgbẹ́ kọ́ mọ Sayyidina Ali lórí àti ìyá ńlá wa Ádámà kátó wá pàdé lókè Àràfá tá a lọ lánàá ibẹ̀ náà ti padà pàdé Ádámà sọ̀kalẹ̀ sí India Àwáwù sọ̀kalẹ̀ sí Jídà wọ́n wá ń rìn bọ̀ láti ibẹ̀ òkè Àràfá náà ti tó ríra wọn padà ibẹ̀ láti wá pàdé lánàá ibẹ̀ láti lè pàdé bàbá náà ẹ wá wo Àràfá sí àyè yìí kéèyàn wá rìn bàbá gbogbo wa là ń jẹ̀ lóra bá ti wà yìí ká tó wá ní ẹ̀yìn àmẹ́sà wá pé ẹ fẹ́ fi dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn nínú ọgbẹ́ òun náà lẹ́tọ́ wá bá lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta ni alhassad gbogbo ẹni tí kèéta bá ń bẹnu ayé rẹ̀ kó mà pé gbogbo ọjà tó ń rí tí ń dùn mọ́ òun ọ̀tá àwọn yóò padà dúpọ̀ ẹ̀ bàbá òní kèéta ọmọ kankan wọn ẹ fọwọ́ pa ìràwọ̀ ọmọ kankan wọn ẹ di ẹnì kankan lọ́wọ́ kó má ṣoríire kódà tó má tún rí àwọn ọmọ kéékèèké ta tún jà wọ́n tún pè wá kọ̀ wọ́n tún parí ẹ̀ wọ́n á rọra wọn lẹ̀ wọ́n sì ní sábòsí láàrin ẹnìkan ọlọ́run àfidédé àsìkò yìí bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ní gbogbo ayé gbogbo tí ń bẹ́ńbẹ́ kò dàbí ìtànámá gbogbo ẹ̀ láìtì sí ni ṣúgà ò dàbí ìtànámá oyin ìtàná ò dàbí tènímá òrùn nìkan ni òbẹ́ yí padà mọ́ta yìí gbogbo nǹkan yòókù ló ti láìtì bàbá yìí ọlọ́run má gbà wọ́n lọ́wọ́ wa báyìí o nítorí pé bírú àwọn ẹni rẹ báyìí bá lọ
ọlọ́run lóhun kì í tún múrú wọn wá máa o a ṣe súrátù Kùrẹ́ṣì méjì fún bàbá àfáwà ẹ dákun owó kò náà bàbá yìí lẹ́nu ẹni tí ó bá tó lómi láàbí ti yẹn àkótí níbi kẹ́yìn tí ATM tẹ́ ń ná àwa kan pariwo kiri ní àti bàbá yà àríṣẹ́ ẹ̀kọ́ ni àwa ń pariwo kiri bọ̀ tó ti ní ATM tẹ́ ń ná ọlọ́run ò sì ní gbà lọ́wọ́ yín lẹ́yìn abá lóhun ó lè ikú ọbẹ̀ ọlọ́run ó sì lẹ́kọ̀ọ́ ọ̀run fún Àmín. kí ló sọ pé kọ́lọ̀ lẹ́nìkan kó bí oore sí kí wọ́n náà bá délé kejì sí wọ́n lóore tiẹ̀ náà tán bẹ̀ ni wọ́n náà wá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́run súrátù Kùrẹ́ṣì méjì láṣẹ fún bàbá bàbá ti ṣe fún yín tọ́kàn yín bá balẹ̀ wọ́n ní bàbá yín dà ẹsẹ̀ ìnáwó sí ká ní màmú yín dà ẹsẹ̀ ìnáwó sí kálábà yín dà ẹsẹ̀ ìnáwó sí bẹ́yà délu mi etí màmú mi ò fi sàbáyà ẹ sì bọ́ lọ́rùn rẹ̀ tó fún ní mi kò sígbà tí bàbá yìí dáyà lọ́rùn wọ́n tún wá ṣe 40 years on stage wọ́n tún wá fi tata kàlẹ̀. Allahu Akbar. Bàbá tó dàgbà lọ́jọ́ erí títọ̀ wọn ò dàgbà rárá. Ọlọ́run dàgbò Kùrẹ́ṣì méjì láàṣẹ fún bàbá. Ìtì máa ń ṣe lára gbogbo àwọn ẹni ọlọ́mọ́sà fi bá wa. Wọ́n á wọlé abẹ́ gbogbo wa tá a fojú rí yìí tí wọ́n ń dùn gbogbo olú tó wà ń bí ọlọ́run dàgbò dá délé báre ní. Bismillahir Rahmanir Rahim. Ìdílé fi Kùrẹ́ṣì. إلا في الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف إذا كنت أنا أسألنا إذا كنت أطلع لدى بابا lágége bisimilayi ilafi méjì fún bàbá lágége àlékún àlàáfíà ara yẹn ṣe pé ńgbà tá a rí àwọn ojú wọn níbi nínú ojú wọn náà lè àbí nínú ojú wọn náà lè bí náà wà àmọ́ bàbá wa náà wọ́n wúlò fún gbogbo ayé wọ́n láyé orí tó kójọ síta láti jẹ̀ta wọ́n láyé tí kálukú ń sà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lẹ́ni tí ò tẹ̀ mọ́ tóun náà wá ṣe ti ń sa àròyé ọlọ́run dákun mọ́sà bá gbé bàbá náà dìde Bismillahir Rahmanir Rahim ìlà fi Quraysh وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في مدة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. Ẹ̀sìn kan sáré wà lálẹ́ ẹ̀tẹ̀ náà. Sáré dáadáa. Àdúrà tí a ṣe ìṣẹ́júdé wọn ló fi wáyé. Èyí tí a tó fún àbàlà ọmọ àgbà. Ẹlẹ́dì yẹ́pù gbogbo ilẹ̀ ìfẹ́lẹ́dì àyà wàmílẹ̀ àkùnrin kí àfihàn. Òpin ìwà. والذي اختار الله سبحانه وتعالى لرسالته رجلا كامل الخلق والخلق وربما بين يزيد وربما يزيد إذا صبح به ويسير الذي ويترى وربما تتمنى àwọn bí wọn bá béèrè lọ́dọ̀ wọn ìmáàmù ti dá wọn nù lákẹ́ ni wọn. àyẹ̀wò sínú lè bá sọ fún ìkànnì àmọ́ kí o gbọ́ ọmọ gbọ́ àwọn wá bá wọn retí wọn ti kẹ lọ́kùnrin alẹ́ ìdí pé gọ́ọ̀mù nù àwọn aláfáà rẹ̀ àwọn àwọn oníwà kiri ẹlẹ́sìn ìdáfẹ́ ìgbọ́n gbogbo ẹlẹ́sìn ní pẹ́sẹ̀lì èyí tẹ́sí ọ̀yá tó kú báyìí àwọn apárí àwọn àgbáyé sàgbà àfọlọ́jọ́ kálukú tẹ́lẹ̀ pé sẹ̀fà ìrúbílẹ̀ kan fẹ́ tàbí lọ́wọ́ àtẹ́lẹ̀ bá gbé wájú ọ̀rọ̀ gbé tẹ́tí gbọ́dọ̀ àwọn òṣèré ti ìdí dàpọ̀ lóru àbáwọn ọ̀dẹ́ rárá á yóò farabalẹ̀ ní ó sì farabalẹ̀ bẹ́ẹ̀. Àwọn máa bá wá ṣàdúrà pé wọ́n bá ẹ̀rọ tó tọ̀ ìlú ewu yẹn láyé àwọn wá sí àdúrà pé kálukú délé pé kò sẹ́ni tí ò ní délé pé tẹ́lẹ̀ àkàwé kí wọ́n náà wí kẹ́kẹ́ tó kọjá. Bí ẹ̀sìn wá pé wọ́n tẹ́lẹ̀ ni wọ́n rí
Màjá bá pé 40 bàbá ṣe kí ní ìdájọ́ nílò ní ẹ̀sìn tó wà ní. Bàbá tó wá pé 80 náà ẹ̀tún ṣe kan bí náà. Ẹ̀tún ṣe kí náà. Bàbá tó wá tó bí wá 20 bẹ́ẹ̀ ó tó ṣe kí náà. Ní ìsìn báyìí, ṣé ìwà àlùfáà àmẹ́dá àbọ̀já ṣe náà tẹ́lẹ̀ kan. Gbogbo àwọn tó ṣe sábà bí ta fi wá lókè. Ẹ̀rù mi dájọ́ ni, wọ́n rẹ́nu mi ni. Gbogbo àwọn tó wá sábà bí ta fi wá. Èmi náà jẹ gbèsè wà dùn à. Mo jẹ́ àwọn àbáyá àti gbòòsàn. A ní ẹgbẹ́ sábà bí tiwa táwa fi wá yìí. Àwọn tàyí tí ìlú wa. Òun ni sẹ́ńtítọ̀ wa sọ ní Mr. wa. Àti ìbọ̀ wa, òun ni tiwa kékeré obìnrin ni. Wọ́n ní gbogbo àwọn tàyí tí ìta wá ẹni tó gbowó tó kéré jù lẹ́nu gbogbo àwọn èèyàn. Ẹ máa lọ, ẹni tó gbowó tó kéré nù yóò jọ mọ̀ pé ẹni tó fún ní ti lè ẹni tó fún ní 2 pọ̀jù àgùnbẹ̀. Nínú gbogbo ọmọ gbọ́n, wọ́n ní kí ẹ má fi rárí tẹ bá dọ̀wọ̀. Ọwọ́ lọ́dọ̀ ọdún wọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀. Ọlọ́run mẹ́sà ti kó máa ń bẹ̀ sí lọ. Ìjẹ́ bá ń sàmì ìfún ló wà gbọ́ àbí lọ́rẹ̀ wá gba sí dípọ̀ kan. Ṣé wà lùmọ́rùn? Wọ́n láwọn òfin kẹ́kẹ́ lórí kẹ́kẹ́. Ẹ bá rí kẹ́kẹ́ látọ̀dọ̀ tí náà ní kó ti déwájú ọba àwọn máa gbà ẹ̀láàbù. Wọ́n bínú. Bàbá wa ìmọ̀mọ́ àgbà. Tí wọ́n bá ní kó dé tán, wọ́n náà dá sẹ́kù. Kámọ́ bá ṣe kẹta lè mí. Wọ́n bílẹ̀ kó dá kájú wọn wáyà. Ká ti ní wọn bí wọ́n ti dòkó yìí. Àbá ọjọ́ mi dé. Bàbá ó ṣàdúrà sọ̀rọ̀ dání. Wọ́n lọ bá wọn tó fẹ́ gba sàdá túkú sí bàbá lọ́dọ̀ wọn. Èyí ni wọ́n fàṣìkò sí. Ṣé wàá bó ṣe tọrọ fún kálukú ká máa lọ ní. ẹni tẹ́ni kó ká Al-Qur'anul Karim ní tí wọ́n kọ́kọ́ wí ni pé kọ́lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ó náà ni wọ́n wí. Tá a bá kẹni tí ó dá sálámà padà bọ́yá la pé mẹ́fà bá a ṣe pọ̀ tó yìí nígbà náà àìdá náà lọ jẹ́ kò sí tí wọ́n fi lè fi sílẹ̀kùn tí wọ́n bẹ̀ wọ́n ṣe nì ó tó tí wọ́n fi sí nì àwa yìí ló sì sí fún bá nì wọ́n ní jẹ́ gbèsè ìgbà ọ̀hún tó fi wá di ìsín yìí kálukú ọ̀sán tiẹ̀ nítorí pé nígbà tí wọ́n sálámà nì ọdí ọ̀rọ̀ yẹn dandan ká dá sálámà padà sí wọn nítorí pé ẹ̀kọ́ kò fààyè gbà wá ká fojú fò ó wọ́n yẹ ní pé ẹ̀kọ́ kọ́ wa wípé tí wọ́n bá sálámà sí wa súnà ni káwá dá sálámà padà ọ̀rọ̀ yẹn dandan ni. Ọsọ nílò àlúlú ọkọ rẹ̀ pé wípé man bada'akum bil kalami fala tujibuhu man bada'akum bil kalami qabla as-salami fala tujibuhu.
فلا تجيبوا عن محمد صلى الله عليه وسلم ó ní ẹni tó bá yanu tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sà lọ́bẹ̀ ṣùà ọjà wọlé ó sì fi sálámà alẹ́ kò fi síwájú ẹgbẹ́ òlẹ̀ dá lóhùn o ilẹ̀ tí wọ́n dá lóhùn kọ́ o táàwá jẹ́ èlé dídá ní lóhùn káyọ̀ bá nẹ́bí ọ̀hún lẹ́ẹ̀mẹ́ta Amina mẹ́ta mẹ́ta. Nígbà náà tí wọ́n sálámà sí wa, kálukọ́ wá dẹ́tí rẹ̀ nísìn, káwá dá sálámà ní iná padà. Òun náà ló ṣe dédé fún wa. Wọ́n sálámà ń gbọ́ hun. Àbá náà tí wọ́n sálámà dà máa zọ bàtà. ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. wọ́n ṣe ṣe dédé fún abá nínú bẹ́ẹ̀ ni àpùlọ̀jọ́ máa rí o ọba sálábà sí wa àpùlọ̀ dáhùn ọlọ́wọ́ gbà fún wa sàlámọ̀ ọ̀hún ọlọ́gbọ́jọ́ máa jẹ́ ti wà wọ́n gbére ọ̀dá àbíwá mẹ́ta àmínà ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n tẹ́ Ayatul Qur'aniyya fún wa ìtọ́lọ́yọ̀ dá fún wa tó sì bá ìjókòó mu wọ́n sì parí ẹ̀ náà nígbà náà pẹ̀lú pé gbogbo wọn sọ pé sọ́dọ̀kọ̀ lọ́wọ́ àwí ọ̀rọ̀ ọlọ́run òdodo ni nígbà tí wọ́n parí bá ní ọ̀rọ̀ èmi àti yí báyìí ọ̀rọ̀ tí wọ́n òun náà ní ó ní tí yóò tá a bá ń gbọ́ tá a wí yìí káwí pé sọ́dọ̀kọ̀ lọ́wọ́ àwí wọ́n ní kájọ wípé mẹ́ta bá ní sọ́dọ̀kọ̀ lọ́wọ́ àwí sọ́dọ̀kọ̀ lọ́wọ́ àwí sọ́dọ̀kọ̀ lọ́wọ́ àwí bẹ̀rẹ̀ tí bẹ́ẹ̀bẹ̀ àti ọlá lórí ire ọlọ́dá kó sàfún gbogbo aláàrínà mẹ́ta àmìnà Allah al-Fatiha àmín bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين آمين. Gbogbo ọ̀rọ̀ dáa ti ń sọ ọ́rọ̀ láti gbà àkọ́kọ́ látọ̀dọ̀ àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n fi pàtàkì àwọn ìsọ̀rí mẹ́ta ẹ̀dọ́ Ọlọ́run wọ́n fi ń kọ́ wa ní o àwọn ìsọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta èèyàn kan tí kò bá ní dáa fún ní òní ma rírí àwọn sọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọn náà sì ní yíò àwọn àfáà wa bàbá ti wípà lápapọ̀ a rí pé ní ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àfáà wa ni wọ́n sọ wọ́n sì dábọ̀ lọ́kọ̀ọ̀kan ìdákọ̀tà àwọn yìí ni òun náà ni ìdákọ̀tà àwọn yòókù tó níbẹ̀ lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa náà òun náà ni àwọn owó àwọn ní o
àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àtàtẹ̀ èèyàn ni wọ́n èèyàn gidi èèyàn sàn èèyàn tó tóbi ẹlẹ́ẹ̀kejì àwọn tó bí wa tí wọ́n wá rán wa lọ́nà tá a wà yìí ọ̀nà ẹ̀kọ́ Islam kọ́dọ̀ Ọlọ́run tó dá wa látara wọn kò sọ ọ̀rọ̀ wọn fún wa ní kékeré ó tún fi nù wá ń tá a máa sọ fún wọn tá a máa ṣe fún wọn lájúwà àwọn akẹta wọn náà ní àwọn olóore wa gbogbo àwọn tí wọ́n sọ lẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wà yìí ipò tó ga náà ni wọ́n wà nítorí lílò tá a ti lo àlùfáàkà àwọn ìsọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yà torí Ọlọ́run lásọ báyìí wípé rahimahumullahu ta'ala rahmatan wasi'a káwíbáni lẹ́ẹ̀mẹ́ta kájẹ́ni wọ́n kúkè dáadáa rahimahumullahu ta'ala rahmatan wasi'a rahimahumullahu ta'ala rahmatan wasi'a rahimahumullahu ta'ala rahmatan wasi'a amina mẹ́ta mẹ́ta amina 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 Allah fún wọn àwọn sọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta Salatul Fatih ọyọ̀kan Suratul Fatih ọyọ̀kan míì Ayatul Kursi ọyọ̀kan Salatul Fatih kálukú ó ṣe ti ẹ̀dá kájẹnu wó kò dáadáa fún àwọn lálábẹ́tẹ̀ẹ̀ta nìyí o Salatul Fatih Bismillahirrahmanirrahim Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihil azim amin. Bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal arda wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Amin. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihil azim. Amin. Mẹ́ta mẹ́ta. Amin. Amin ya Allah. Gbogbo àwọn sọ ní mẹ́tẹ̀ẹ̀ta táwọn bá ṣe àdúrà fún yìí àwọn tí ọjọ́ rẹ̀ yàn fún wa nù ní ká máa ń fi àkókò kálẹ̀ ẹgbọ́n tọrọ fún wọn ṣàdúrà fún wọn bó ṣe gbọ́dọ̀ máa rí nù ní lẹ́yìn bẹ́ẹ̀ àwọn tí káwà lọ́dọ̀ àwọn tí Ànábì Muhammad sọ pé àwọn gan ni khairun nas nínú hadithi rẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ tó lálàáfíà
خير الناس من ينفع الناس صلى الله عليه وسلم خير بين لمتا خير بين لمتا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين متى متى آمين 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 يا الله ọ̀nà lọ́mọ yẹ ẹ̀yin ọlọ́run lọ́mọ yẹ ẹ̀yin ni àmọ́ amẹ́nìkan ṣoṣo tẹ̀rẹ́ sí wa tó wájú sẹ́yìn yín fún wa ó jòkó ti wọ́ ọ̀hún ó lè bá àdìbí iṣẹ́ rí lọ́wọ́ yìí ni wọ́n sì jòkó ọ̀hún ó kù gan-an ọpẹ́ gan-an ó tó fún èèyàn tí ọba nìkan ṣe wọ́n lè máa dé sí padà pé nígbà tí èyí tí wọ́n lọ́dún wá tí ó sì wá yanjú fáàdì sí yìí ẹ̀dàgbẹ́ jẹ́ kí n lọ já ọba àwọn tó rán ní kọ́lọ́wọ́ òfin ni ó jòkó dépò bẹ́ẹ̀ olúwa ẹlẹ́sìn lẹ́kọ́ dákọ lẹ́ẹ̀kan ni Alhaji Adam Al-Lutfi Somadani wọ́n ní ká ìdíje ní tẹ́ bá wà wọ́n ní bí wọ́n sì dìde dàrọ́ yìí àwọn yìí àtàwọn tí wọ́n wá jíṣẹ́ yìí àwọn oní olóòkọ méjì ju ètò sí ọlọ́run pè wọ́n ní lọ sallallahu alaihi wasallam wípé khairun nas man yanfa'un nasa ẹni tí ó sọ dákọ̀ lélẹ́rí wípé ènìyàn rẹ̀ ni wọ́n náà lẹ́nìkan tí ń fi àkókò rẹ̀ wá ń fà ní báwọn ọmọ ìyá ẹ̀ àwọn àfáwà Ádámù Sọ̀mọ̀dánì wọ́n fi àkókò wọn wá ń fà ní gbogbo àwọn ọmọ ìyá wọn tí ń jẹ́ oríire lórí oríire tèmi àti ń bẹ nínú ẹ̀yìn wọ́n ṣe o wọ́n ṣe o wọ́n ṣe o wọ́n ní ojú ìjókòó lẹ́ wọn pẹ́ ó tì wọ́n lójú ó tún tì wọ́n ó tì àwọn nítorí mọ́tò tí wọ́n fi gbá bàbá wa tọ́jọ́ tí wọ́n látọ̀dọ̀ chairman alálàájì board chairman Kwara State wọ́n bẹ̀rẹ̀ wọn sẹ́ wọ́n sì jágùn kó tó di pé wọ́n dé ọyẹ kó sọ pé gbàtà tí wá dúró tó báyìí láti wá rí kó dé náà ẹjẹ́ lọ jáwọ́ fáwọn tí wọ́n mi ń sẹ́ wọ́n á ṣe sùúrù fáá ọwá yọrí sí kòsó kọ méjì tọ́lọ́ wá rí gbé jáde fún wọn àtẹnitọ́kà fún wọn wípé àwọn àti àwọn àyókù wọn àwọn lànàbí sọ pé ó kọ wọn ní khairun nas nítorí gbogbo ẹ̀yin tí ẹ̀mẹ́yà yìí ta papọ̀ gbà pé ní Ọlọ́run fún wa láǹfààní látara àjókòó alálùbáríkà yìí àwọn lẹni tí wọ́n initiate ẹ̀ tí ó bá ní sùúrù tó lágbára tí wọ́n ní kò ní wáyé o nítorí náà Alhaji wa Ádámù Sọ̀mọ̀dánì àtàwọn yòókù wọn Alhaji wa olóko àfáànlá olóko àfáànlá As-Sọ̀mọ̀dánì olórúkọ àfáànlá gbogbo àgbáyé òun náà ni wọ́n ń jẹ́ fúdí eléyìí ìwọ ẹ̀yin àtẹnità àtàwọn tó kún yín ẹ ti ní orúkọ jẹ́ bá ní káànẹ́bì lọ́sọ yín bẹ́ẹ̀
ẹ̀yin ni khairun nas. Gbogbo àwọn tó wà ní ìdájọ́ bára wa níhìn àtàwọn tó tún bá wa náà pẹ̀lú àwa náà kún mọ́ ènìyàn retí a rí jẹ́ látara jíjíṣẹ́ rẹ̀ tàwọn tí ẹran yìí gbogbo wa náà wá kó sínú olóríire fún ìta àti ń bá bọ̀ nítorí ìdí eléyìí gbogbo àwọn eléríire wọ̀nyí tí jòkó lẹ́yìn pawápọ̀ báyìí ẹ̀jẹ̀ á sọ pé nàám ẹ̀jẹ̀ á wíbẹ̀ lẹ́ẹ̀kan sí ọjọ́ pé mẹ́ta oríire náà ọlọ́njọ́ bá wa kalẹ̀ ọlọ́njọ́ májúmọ́ ọlọ́njọ́ máa bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ pẹ̀lú wa kálukó sí amínà mẹ́ta mẹ́ta fún rẹ̀ amínà 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 ya Allah lórí òyìn ni Salatul Fatih bismillahir rahmanir rahim Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihil azim amina mẹ́ta mẹ́ta amina ya Allah lẹ́yìn bẹ́ẹ̀ àwọn bàbá lẹ́yìn ti ná gbajúmọ̀ tí Ọlọ́run bá gbé nìkan kẹ́yìn ẹ̀sìn náà ìmọ̀ tọ́lọ́ gbé nìkan kẹ́yìn ẹ̀wá náà sì kí owó tọ́lọ́ gbò yìí láti ọ̀dọ̀ ọmọ àlùbáríkà wa yìí látọ̀dọ̀ rẹ̀ ọmọ àlùbáríkà wa yìí gbogbo ń tẹ́ lẹ́yìn pátápátá kò sí nǹkan tá a lè fi tọ́ka sí tá a lè fi sùn ju tọ́lọ́wọ́ bá fi tọ́ka sí lọ tó sì fi sùn kéde nǹkan ọ̀hún Ọlọ́run sọ bá ní Muhammad sallallahu alaihi wasallam ayò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ìpọ́lọ́wọ́ bá mi ó ní kí n sọ fún yín lẹ́yìn a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in qul ma ya'ba'u bikum rabbi laula du'a'ukum sadaqallahul azim ar-rasulul azam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alájẹ́ pé iṣẹ́ ni kìí ṣe alájẹ́ bí wọ́n ránṣẹ́ ọyọ̀ kan ọmọ wa jẹ pé ní àkọ́ntí ẹ̀ yóò jẹ yóò pé tàbá ní kí ló fà tó fi wá rí bá ní Al-Qur'anul Karim tọ́lọ́wọ́ bá fi rán ní ìtí ó fi yún àwa lára rẹ̀ ó ní pé gbogbo kúlí nígbà náà Al-Qur'anul Karim nǹkan tí wọ́n wá sí lára Al-Qur'ani nípa jíṣẹ́ tí Ànábì Muhammad jíṣẹ́ fún wa níbi àwa ni pé alájẹpé ni kìí ṣe alájẹdí ṣe bí ọgbàjúmọ̀ láàrin wa tí ẹni tó náà wá ń sẹ́ bá sọ pé ẹbí báyìí níbi tó ń lọ àbó ní tó bá dọ́dọ̀ wọn sọ fún wọn pé tàbá wá lóbi ẹni tí wọ́n rán wa sí nígbàtà sọ pé agbọ́ àgbà atọ́dẹ̀ ẹni tó rán wa níṣẹ́ ṣe bá a máa wí ni kúlíkúlí ò ní sí mbẹ̀ mọ́tà bá jíṣẹ́ ni ọ̀dà káwọ́ ọ̀nà mẹ́ta péré káfi kíyèsí gbogbo yòókù
ìjọba ọba sọ fún àná Muhammad ọjọ́ làwí ni òun náà ni pé أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد lópin Allahu lópin ṣebí tó yẹ kó wí òun ni pé ní Allahu ahadun Ọlọ́run ni ó wí bẹ́ẹ̀ ni Ọlọ́run ni kó wí bẹ́ẹ̀ ni wípé qul huwa Allahu ahadun tí ẹni kọ́ sọ pé Allahu ahadun Ànábì ó ṣe bẹ́ẹ̀ bí wọ́n yẹ sọ fún pé kọ́ sọ pé ní qul huwa Allahu ahadun òun náà sì sọ pé qul huwa Allahu ahadun ara jẹ́ pé ńláńlá ni ní mẹ́fà náà Muhammad kéṣe yìí nìkan o nísàlẹ̀ rẹ̀ níyìí Ọlọ́run sọ fún pé qul a'udhu bi rabbil falaq ṣe parí rẹ̀ bá ní nítorí ẹ̀kọ́ wí ni pé àbíkà rẹ̀ kí kó wí ni pé wọ́n sọ pé a'udhu bi rabbil falaq kúlì wọn ẹ̀kọ́ sọ ọ́nù ni kò ní pé má ọba sọ ọ́nù àmàlájẹ́ pé lànàbí ọmọ níbẹ̀ o èyí tó tún tẹ̀lé nísàlẹ̀ rẹ̀ Ọlọ́run sọ fún pé qul a'udhu bi rabbin nas tó parí rẹ̀ òun náà tún bẹ̀ náà ni ọ̀sọ̀ kúlí nù gbogbo kúlí ní ìbẹ́lá Al-Qur'ani yẹnyẹ ní jẹ́ ìdígbé àná Muhammad ní ìpele alájẹ́ pé ní káyọ̀bá nábì ọ̀hún lẹ́ẹ̀mẹ́ta sallallahu alaihi wasallam nítorí náà alájẹ́ pé sẹ́lá àná Muhammad ọjẹ́ ó pé Ọlọ́run san lẹ́san rẹ̀ Ọlọ́run san lẹ́san rẹ̀ Ọlọ́run sì san lẹ́san rẹ̀ ọ̀yà kan tó sókè náà ní o Ọlọ́run ní sọ báwọn ẹ̀dá mi tí wọ́n rán sí wípé qul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum sadaqallahul azim sọ fún wọn pé ọba tó dá mi tọ́lá mi ń ṣe nǹkan tó lè mú kó sú sí yín tọ́lọ̀ yọ́ ma ní dára gbére kò pé méjì ọyà kan ṣoṣo náà ni o nǹkan ọ̀hún sì ni àdúrà yín ló lè mú kọ́lọ̀ ó sú sí yín kọ́lọ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́mọ̀ rí bẹ́ẹ̀ ti fẹ́ kọ́mọ̀ já sí dùnnú kọ́mọ̀ já sí bànújẹ́ kọ́mọ̀ já sí àlùbáríkà fún yín kọ́mọ̀ já sí òkèdè àlùbáríkà títí lọ bá ní àdúrà ní o èyí tẹ́ wá ṣe yìí ó pè wá lọ bí pé ká ṣàdúrà fún yín àdúrà táṣì sí ọ̀hún òun náà ni pé gbogbo tí ń jẹ́ Ọlọ́run sún sọ́rọ̀ mi bí mo ti fẹ́ Ọlọ́run sí náà bẹ́ẹ̀ lẹ́ fún gbogbo yín Ọlọ́run sún sọ́rọ̀ yín ó sì máa bá mú sí ọba alágbáríkà sí ọba dán sí ọba jọlọ sí títí fá ọjọ́ gbọ́dọ̀ alkiyama ọlá tẹ́ ṣe kí lẹ ṣe ẹ̀mú àdúrà wá látọrọ àdúrà fún yín Ọlọ́run wọlé abẹ́ ọlọ́jọ́ wọn ṣe fún lọ pẹ́rẹ àwọn náà tó wá mọ́ dá yín lójú sí bàbá kúrò níhìn níbi àdúrà tá a wà lẹ́nu rẹ̀ yìí àwọn ará tí gbàdúrà yìí wáyé àti wá ṣe bá ti ṣe yìí
pẹ̀lú ohun tí ó ní kálukú yín ṣe bẹ̀ tó jọ ní lójú yìí ká tún pé àmín àfọwọ́sí àmín níbẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì àbí lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ tó àwọn bàbá bá ṣe bá ní ó tún wá rí níhò rẹ̀ kí a ti pé a tó tún ṣe sí ni bẹ́ẹ̀ ni ẹ̀yẹ kọ́ máa rí o lórí ṣíṣẹ́ bẹ́ẹ̀rẹ̀ gbọ́dọ̀ wà ní wa mẹ́ta mẹ́ta. ọ̀la iṣẹ́ yìí náà ni kọ́dà bí a bá fẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ fúnra wa náà yóò tún rí bá náà. Salatul Fati ni o, Suratul Fatiha ni o, Ayatul Kursi ni o, Salatul Fati. Tápapọ̀ sí ká ṣe dáadáa. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim. وعلى آله حق قدره ومقداره العظيم آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. متى متى. آمين يا الله. láti ọ̀dọ̀ ẹni tí ẹ kọ́kọ́ bọ̀rọ̀ lọ wípé ó kí Al-Qur'an fún wa àti gbogbo àwọn tẹ́ gbé ọ̀rọ̀ fún láti ọ̀dọ̀ ẹni tí ń tó kálukú síbi kọ́ sọ̀rọ̀ ọmọ àlùbáríkà àti gbogbo àwọn tí wọ́n pè kọ́ sọ̀rọ̀ àti gbogbo tó kálukú fi dá sí gbogbo ẹ̀ pátápátá oríire rẹ̀ ọlọ́dá mọ́sá pèsè rẹ̀ fún gbogbo ọ̀nà àmìnà mẹ́ta mẹ́ta àmìnà 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 ya Allah. dìmídìmí tó ajẹ́sẹ̀ ájì tó pa wá pọ̀ tọdún ní tọdún 2023 táwa ń bẹ̀ yìí gbogbo àlùbáríkà tó ju tàtẹ̀yìnwá tá a ti ń ṣe lọ ọlọ́pàá ń dá sílẹ̀ fún wa àlùkò sáré mẹ́ta mẹ́ta fún rẹ̀ àmìnà àmìnà ya Allah. a tún bẹ́ lọ lára rẹ̀ nígbà táwọn pípa rẹ̀ ká kọ́mọ́jì ó jẹ́lẹ̀ ìdáṣẹ́ yìí òun náà ló pẹ́ ájì dáṣẹ́ wọn láyé wa ká tún máa ṣe lọ síwájú sí èyí tá a bá sì ń ṣe lọ́wọ́ ọmọ aláìbáńgá sí ta ṣe sẹ́yìn lọ fá lọ́jọ́ gbé dàríkìyàmà wọ́n lágbóná àmìnà mẹ́ta mẹ́ta àmìnà 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 ya Allah. ọlá àyà kan yìí náà ni Ayatul Kursi yìí kájẹ́ ni wọ́n ṣe dédé ara wọn. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khusuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi
ولا رضا ولا يعود حفظهما وهو العلي العظيم. آمين متى متى. آمين آمين يا الله. Gbogbo àwọn olóríire wa tí wọ́n jẹ́ ẹni ńlá ẹni ńlá ẹni ńlá tààtọ̀dọ̀ wọn gbọ́ràn tí wọ́n ń bẹ láyé báyìí nísìnyí tààjọ ń bẹ láyé báyìí láti ọ̀dọ̀ bàbá wọn ọba mùsùlùmí ọba àlúù lọ́la ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Àlékún ìjókòó àlàáfíà ọlọ́ba wa bùn wọn, àlékún ìdùnnú ọlọ́ba wa bùn wọn, àlékún fàyàbalẹ̀ ọlọ́ba wa bùn wọn, àlékún gbogbo ẹ̀mí tó pọ̀ ọlọ́ba wa bùn wọn. Ọ̀làgbọ́lọ̀ àmínà mẹ́ta mẹ́ta àmínà 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 ya Allah. Ọlá ya Nabi Muhammad ẹ̀dá kò torí tọ́lọ́run sallallahu alayhi wa sallam. Bismillah ọ̀kan Qul huwa Allahu ahad ọ̀kan káyẹ̀ ni wọ́n kò torí ọlọ́run. Bismillahir rahmanir rahim Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah. Bẹ́ẹ̀ bàbá wọn bá wí lọ́la tọrọ fún wọn ní ṣe ọlọ́wọ́ wọlé àti wọn dá tọrọ fún gbogbo ìlú tó ní kálukú wa yìí ti jáde wá àtọrọ bẹ́ẹ̀ fún wa látọ̀dẹ̀ ẹni kíní wa nínú mọ́lọ́hún sílùú kọ̀ọ̀kan tá a ti jáde wá abẹ́lọ́hún ọlọ́run fi aláàbálẹ̀ o fi alọ́kànbalẹ̀ o Al-Qur'anul Karim. Bismillah Qul huwa Allahu ahad Bismillahir rahmanir rahim Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá olóríire tí wọ́n ṣe okùnfà lẹ́nu kọ̀ọ̀kan ẹ̀mí yìí bá ti wá di olóríire báyìí pẹ̀lú ṣe hajj tá a wà ń bẹ̀ yìí. Wọ́n náà làwọn tí wọ́n fi ìkẹ́ Ọlọ́run tó kẹ́ wọn wọ́n fi kalẹ̀ fún wa kọjá àǹfààní fún wa kálọ̀ ṣiṣẹ́ hajj látòkèdélẹ̀ wọn agbé látọ̀dọ̀ Malam Abdulrahman Abdulrazak gómìnà wa ní Kwara State kọ́lẹ̀ kàkẹ́ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ní lára ẹnì kọ̀ọ̀kan wá abẹ́lọ́ fún wọn ìṣẹ́ṣe fún wọn nù ní àìníṣẹ́ṣe mọ́ ọlọ́run rà sí wọn ọlọ́gbọ́lọ́ àmínà mẹ́ta mẹ́ta àmínà 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 ya Allah. Èmi rẹ̀ náà tí wọ́n wá rán kọ́ àánú ọlọ́run tó síjú rẹ̀ wò wá àfìrà bẹ nínú àánú rẹ̀ báyìí ọlọ́run dákun mọ́sẹ̀ lẹ́yìn ló pín fún wa àbẹ̀ ọmọ dákun kó bá wa náà sí ẹni tí ó lè máa nára rẹ̀ púpọ̀ tí ó máa rá ọmọ ìyá mùsùlùmí púpọ̀ látòní lọ bẹ́ẹ̀ ni kò sí ẹni kọ̀ọ̀kan wọn kálukó sí àmínà mẹ́ta mẹ́ta àmínà 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 ya Allah. Bẹ́ẹ̀ ni kò gbàdákun ọlọ́run máa bàgbà lọ bẹ́ẹ̀ fún wa ọlá bismillah ayọ̀kan Qul huwa Allahu ahad ayọ̀kan bismillahir rahmanir rahim Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín mẹ́ta mẹ́ta àmín àmín ya Allah.
international tá a kójọ lọ́dọ̀ yín nísìnyí àwọn bàbá lè jọ wá lójú ní gbogbo ọ̀nà wọ́n láwọn ti tọrọ fún gbogbo yín bá ní àtúwá tún dásàlẹ́sà tọrọ fún gẹ́gẹ́ bí ẹ̀yin ẹ́jẹ̀ǹtì gẹ́gẹ́ bí ọmọ àlùbáríkà ṣe lè dákọ̀ yín lẹ́ẹ̀kan ní dákọ̀ yín lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì náà wọ́n sì ti ní dáadáa náà lẹ́wà fún gbogbo ohun tí ọ̀dà tó fi wá kọlù yín bẹ́ẹ̀ fi ní wà dáadáa mọ́ ọlọ́mọdé ọdọ́dọ́ yín nítorí ẹ̀ bá wọn sí amínà mẹ́ta mẹ́ta amínà 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 ya Allah ọlọ́njọ́ máa dá fún ilẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ yé jẹ́ǹtì bismillah qul huwallahu ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amina mẹ́ta mẹ́ta amina 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 ya Allah ẹni tẹ́ sọ fún agbóhùn lọ wọlé kẹ́yìn yìí wọ́n lẹ́pẹ̀ ní àmín nígbà tó wọlé ó sì dàbí àmírù náà àmírù tákùwà látọ̀dọ̀ gbogbo yín kálẹ̀ rẹ̀ àdúrà tá a ṣe fún yín ni o ọlọ́njọ́ ọmọ ṣe fún yín lọ gbére Al-Qur'anul Karim ọlá bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ àfáàgbà Sheikhuna alim kàdàmọ́dáhùn Allahu bi rahmatihi ọba lékún kẹ fún wa lékún kẹ fún wa lékún ọlá fún wa lékún ọlá fún wa lékún àlùbáríkà fún wa lékún yọ́nú rẹ fún wa lékún bàsí rẹ fún wa lékún sun wa àtìlẹ́yìn wa títí fà lọ́jọ́ ìwé dàkìyàmà amina mẹ́ta mẹ́ta amina 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 ya Allah àlùbáríkà bẹ́ẹ̀ àtọ̀rọ̀dọ̀ ọlọ́run ṣe sùúrù dákun tó dákun sí kó tó dákun sí ìwọ ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ ahadu la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam bí ìtàfà gbà bá náà láti gbà àkọ́kọ́ tọ́lọ́run ti dáyé tí gbogbo wọn bẹ lọ́dọ̀ ọlọ́run bá ní dákun ọlọ́run bá wa kẹ́ wọn o dákun bá wa gẹ̀ wọn o dákun bá wa kẹ́ wọn o gbárù sí wọn o gbàbọ́ wọn o gbárù sí wọn o gbàbọ́ wọn o kò wọ́n lásìrí o amina mẹ́ta mẹ́ta amina 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 ya Allah àlùbáríkà bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn bàbá wa máa tọrọ fún ní àlá tó tọrọ nísìnyí náà sùúrù dákun tí wọ́n ń jẹ́ ahadu la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam ló pépè nísàlẹ̀ ẹlẹ̀ bá gbàdúrà fún wa sí àdúrà bá máa ń ládàdúrà wà ìkàn wọn Al-Qur'anul Karim ẹ̀tọ́ bá tọrọ bá fún wọn ẹ̀sàn ẹ̀tọ́ bá fún wọn dákun wọn sàfáwà náà ti wa wọ́n bá kẹ́ nìkan tí ó sì ábìnà mẹ́ta mẹ́ta fún rẹ̀ amina 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 ya Allah bí àwọn bàbá wa ṣe lè sọ yìí níye ìgbà tó pọ̀ òun náà ni ọba àlùbáríkà yìí ni òye pọ̀ ní fún wa wípé ẹni ọlọ́run wá ní tùràkì ń gèrí iye àwọn tó rán ní èyí ṣe rere ọmọ fún lẹ́sàn rere gbogbo tí ń jẹ́ sàn rere tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́dá kó sá kó pé fún wọn ó fi kárí bá ṣe sòó nì náà wọlé amínà mẹ́ta mẹ́ta wa amínà 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 ya rabbal alamin bisimilahi kul huwa Allahu ahad bisimilahi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amínà mẹ́ta mẹ́ta. Amina, amina, amina ya Allah.
الفاتحة التحيات لله أيقوك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم التحيات لله الزكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمين متى متى آمين آمين يا الله ẹ dákun ẹlẹ́rìí ọ̀rọ̀ ọ̀yájú èpè lọ òun náà ni wọ́n bá wí ní èdè Yorùbá tí wọ́n bá ń sọ̀rọ̀. وحول ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ọgbọ́n fún bàbá ni ọlọ́wọ́ gbọ́ àwọn sí bàbá ni kátàwá àti bọ̀ tán ayé wa àti ọ̀run wa ọlọ́jọ́ dára agbóṣà amínà mẹ́ta mẹ́ta fún ẹ̀ amínà 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 ya Allah fatiha التحيات ربنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم التحيات لله الزكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين متى متى آمين 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 يا الله غيب النبي لا متى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين متى متى آمين 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 يا الله صلاة الفاتح بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر العدل